ẹ̀yin èèyàn mi ẹ wò ó níbi tá a dé dúró báyìí àwọn èèyàn máa ń jà gidi gan lórí ọ̀rọ̀ pé Tinubu máa wọlé Tinubu ò ní wọlé igbá kan àwọn ẹ wò ó ṣe eré nǹkan tẹ́mi mọ̀ ni pé everybody ló máa họ́ bó bẹ́ẹ̀ ni ọ̀run yabọ̀ ni kò ń sọ̀rọ̀ ẹnìkan ẹ wá lọ gbọ́ bí àwọn arákùnrin bí wọ́n ṣe ń fight lórí ọ̀rọ̀ gidi gan ni kò máa ń ṣe kékeré ẹ wò ó lágbára gidi gan ni ẹ wá lọ gbọ́. wọn ò lè takò àlàyé tiwa náà ni. bó ṣe ń lọ nìyẹn jàre bàbá mi bó ṣe yẹ kó rí nìyẹn bó ṣe yẹ kó rí nìyẹn. àyàfi tí ọmọ Yorùbá mi bá jáde nínú APC la máa tún tẹ̀lé bọ́ tó bá yẹ pé Tinubu sì ni Yorùbá tó ń jáde a máa tẹ̀lé gbàgbà ni o. bàbá mi ẹ tiẹ̀ ní sùúrù náà jọ bàbá di nation kọ̀ọ̀kan ní ṣe yín. nǹkan tó ṣe ń ṣe òbí ò lè ṣe. ok àgbọ̀ yín. nǹkan kan ò ní ṣe yín ṣe rí àwa oníṣẹ̀ṣe tá a jáde tẹ́ ẹ rò wípé a kàn sọ̀rọ̀ online tẹ́ ẹ rò pé wọn ò mọ̀ wá wọn wá bá wa ń lé wọn wá kó jìhádì bá wa ń lé tálẹ̀ rò pé ọlá ni tá à ń jẹ ọlá ipò ọmọ wa wà lókè ni ọlá ipò máa wà ó sì wà lókè mà ní bọ̀bọ̀ kan bàbá nìṣẹ́ máa mọ ẹni wa yẹn wọ́n máa ń sọ̀rọ̀ ìtàn náà máa ń sọ ti wọn mo ti the crown àbí mo ti gbàgbé ẹ̀yin náà máa mọ̀ wọn. ẹ sọ orúkọ ẹni sápá mi lórí. bàbá yẹn wá sọ̀rọ̀ kan ó ní ìwàlẹ̀ sí mo ní ẹja máa dirú wa ká máa mọ bá a ṣe sáko ń lu yìí mo ní bó kí ló dé tí Fúlàní bá gba ìjọba tí Fúlàní ẹ rò pé wọn mọ̀ yín àbí tí Fúlàní bá gba ìjọba ẹ wò wọn fojú wa hàn èyí mọ̀ ẹlẹ́ẹ̀kejì tí bàbá tó wá bá ṣe tán tí bàbá bá ṣe tán tí wọn bá rú ìran Yorùbá lágbára tí Yorùbá ti wà lọ́tọ̀ ká ti wà ní rìjíìmù wa tí Fúlàní bá tún gbà àtúnkẹràn mi mo ní kílẹ̀ rí ó ní tóun rí pọ̀ ó lóun mọ tóun sọ mo dẹ̀ mọ̀ pé mọ tóun sọ ẹ̀yin ọmọ Yorùbá o etí yín mélòó ṣe rí Tinubu kò àti ìrírú ẹ̀ nínú ìran Yorùbá rí kò sí rí mo á fẹ́ sọ nǹkan kan ẹ ní kí n mú irú ẹ̀ wá màá sọ fún yín lónìí nínú ìran Yorùbá kò tí ì sírú Tinubu rí nínú pírẹsidẹ́ǹtì tó wá ń jẹ lórílẹ̀‐èdè yìí àti ìrírí Tinubu rí ẹ ní kí n sọ òkè Tinubu ló gbé nǹkan kan kalẹ̀ kọ́lẹ́tì ní ìfẹ́ tó bá ná ọpọlọ. Tinubu ló gbé nǹkan kan kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń pawó sí ìlú yín nínú ìran yín láti máa fún yín lówó kò sí pírẹsidẹ́ǹtì tó ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti ń ṣe 200 billion lè kó ń gbà nínú revenue tiwọn lóṣooṣù Ọ̀yọ́ state ń gba 35 billion lóṣooṣù Kánò Kaduna tó ń gbowó tó pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláyé ti gé dànù ta ló lè bá àwọn pípù yẹn fà á. òníyàn gbogbo yẹn ló ń ta wọn lára wọn ò dẹ̀ produce anything. bí ẹ ṣe Tinubu àwọn gómìnà wa náà fìyà jẹ wá ọmọ Yorùbá. correct. àwọn gómìnà wa ló ń fìyà jẹ wá òmọye tógùn state ń gbà ní ibi tá ti ń pọtí tá ti ń mutí bàbá wa Tinubu ló jà fún wa òmọ bí tí Tinubu ti ń bọ̀ ni láyé Awólọ́wọ̀ wà ń bẹ orí bá ṣe ṣe tí ojú ọba wa tó ta Awólọ́wọ̀ tán dáadáa láyé MKO Abíọ́lá ó wà ń bẹ orí bá ṣe ṣe ọ̀gá ẹ̀ revenge man ọmọ Yorùbá wá jẹ́ kí n bẹ sọ̀rọ̀ gidi. ọmọ Yorùbá ò ríran torí ìgbé bí náà pariwo tó bá dé dismantle Fúlàní sọ̀ṣọ̀ ẹbí wọn máa pa wá lọ. tó o bá lọ tẹ̀lé Tinubu o lose o ti ta ilẹ̀ rẹ o talẹ̀ ìbí rẹ dànù o tàràn rẹ o ti tàràn rẹ tó o bá fẹ́ ta ìran rẹ jọ nítorí Ọlọ́run má jẹ́ tẹ̀lé Tinubu láyé mi ní tó bá ti lè tẹ̀lé Tinubu èmi ní báyìí tẹ̀lé Tinubu ẹnikẹ́ni ní wá gbọ́ ẹni sùúrù ẹ sọ̀rọ̀ tí náà ẹni sùúrù náà. so ẹ̀yin ní kẹsọ ẹ sọ ọ̀tọ̀ tí ní pé èmi máa tẹ̀lé Tinubu ẹ má sọ pé tábà tẹ̀lé Tinubu ẹ̀yin náà sọ̀rọ̀ tí yín power must not leave Yorùbá land power must not return to Fulani again and Fulani will never taste power again ẹ kàn ń jakoro ni you will never taste power you are minority. bó ṣe jẹ́ nìyẹn. èmi máa tẹ̀lé Tinubu ní gbagba. wà á ṣeré bàbá mi wà á gbá yìí ntí ẹ wà á gbá yìí. mọ tó ṣẹlẹ̀. bàbá mi èmi náà tẹ̀lé Tinubu tá fi jáde tá fi kú èmi náà tẹ̀lé Tinubu tá fi jáde wà á gbá yìí bàbá mi. mi ò gbá yìí o. mọ tó ṣẹlẹ̀ ní sùúrù ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ fún kankan. kejì láṣẹ Èdùmàrè láṣẹ àwọn tó ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ fún kankan ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ bàbá mi Ògolúwa. ó máa ṣe
ó máa ṣe ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ bàbá mi àní ẹ ní sùúrù náà ẹ̀yin náà ní síláyé tó máa fi nígbà tó máa ṣe. bàbá mi ẹ ní sùúrù kẹ́rí gbogbo bàbá mi fáìtì ẹ̀jọ̀ ó máa wọlé ìṣẹ́jú méjì kódà máa máa dákẹ́ fi lẹ́lẹ̀ kejì. bàbá mi ìjáyẹ ní sùúrù ẹjẹ́ táìmù ní kí n dákẹ́ ẹjá fún bàbá yẹn náà táìmù tiẹ̀ ẹ̀yin tẹ̀ fún yàn táìmù ẹ fún wa táìmù bàbá jẹ ní sùúrù ókè ṣe rí èyí ẹ ní sùúrù bàbá mi ṣe rí gbogbo tó mọ̀ àwọn fúlàní ló wà bẹ́ẹ̀. Tani má sọ̀rọ̀. èmi ni wọ́n ní síláyé tó máa dìbò lẹ́kejì ẹ̀ ń ṣe eré. ẹ ní sùúrù náà tẹ́lẹ̀ kí ló dé tẹ̀ ń búyàn bí. kí ló fà gbé fún yín tẹ̀ ń ké. wáyé tẹ̀ ń búyàn bí wáyé tẹ̀ ń búyàn bí. kúlọ̀ ṣe ìgbọ́n ní ẹni tí ò bá ṣe dandan lọ́fíìn dìbò ẹ gbọ́ ni ṣé ẹni tí ò bá a blind man walking pẹ̀lú ọpọlọ ẹrú. bàbá ẹ má pa kí ló dé. ṣóògùn orí fífọ́ ṣóògùn orí bíbẹ́ lórí ẹgbẹ́ wa farabalẹ̀. ìfọ̀rọ̀wérọ̀ ní fọwọ́ ìdìbò báyìí. lórí eléyìí pé ìwọ illiterate tó ríran ìwọ tó mọ ìfọ̀rọ̀wérọ̀ ní ebú òṣó. what is the meaning of bàbá olùkọ́rọ̀ wáyé ti ṣe gbádùn ṣe bàbá olùkọ́rọ̀ wáyé ṣe gbádùn ṣe wà ó kì í ṣàbẹ̀ ẹ̀ ṣe eré ni. ta ló ráì dọ̀tí àbẹ́ ẹ̀yà ọgbọ́n ìtẹ́lẹ̀ ni ẹ̀yin tó kú lọ sílùú òyìnbó orí ti burú lọ́rùn yín ni ẹ̀yin olùkọ́rọ̀ wáyé tó forí burúkú yẹn yá òyìnbó ìtẹ́lẹ̀ ni báwo lára yín ṣára yín yá ṣá ṣára yín yá bàbá ìjà àbí àdúrókọ ẹ̀ ṣe eré ni kẹwàá ó kì í ṣá kẹwàá ó kì í bàbá bàbá lọ nìṣọ olórí burú sọ̀rọ̀ lọ nìṣọ olórí karo wá ẹjọ ẹ bá wa já máa yìí bọ ẹjọ ẹ jábọ ẹ jábọ ẹ jábọ lórí ẹ ti burú jaya orí ẹ ti dàbò lórí ẹ ti burú bá wà. bàbá nìṣọ ẹ ń ṣe èrè ni. bàbá nìṣọ ẹ já máa yìí bọ náà ẹ jábọ. tanikọjá ẹ̀yin la máa já kó mi báyìí ẹ̀yin la máa já kó mi báyìí ẹ̀yin la máa já. ọ̀gá kílẹ̀ sọ ẹ ti tíráìbù wọ kí ló dá ẹ sọ pé ẹkọ ọdún kọ́ máa sọ pé Yorùbá kọ ìrọ̀ kan kí ló fà á ní kí ní kí ìjáyà general láàtúnúbú rí àǹfààní wọ̀nyí ti láàtúnúbú rí àǹfààní wọ̀nyí ti láàtúnúbú rí àǹfààní wọ̀nyí ti láàtúnúbú àbí yíbò lọ́mọdé ẹ sọ àǹfààní ti láàtúnúbú ẹ̀dẹ́ ìbẹ̀rẹ̀ ẹ jẹ́ kẹ́mi sọ èmi á sọ àǹfààní tó wà lára Tinubu èmi á sọ àǹfààní tó wà lórí tó wà yàrá ọmọ ìlú borí. àǹfààní wo la ọmọ Yorùbá ti jẹ́ láàtúnúbú kẹsọ fún wa. ẹ jẹ́ kẹ́mi ó sọ Tinubu ló dáa jù lágbàáyé Tinubu ló dáa jù lágbàáyé. ẹ̀yàwó ní yàrá ṣé dandan lọ́ fi ń dìbò ọmọ Yorùbá ẹ̀yàwó ní ọmọ Yorùbá làwa àwọn máa dìbò fún Tinubu. ó sì kírun bẹ́ẹ̀ lọ́jọ́ Tinubu làwa máa dìbò fún Tinubu ló máa wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́. ẹ̀yàwó ní yàrá ẹni sùn fúlàní tó ń pa wá bàbá yìí tẹ́ pa ọtún kú fúlàní tó ń pa wá ó sì kírun kílẹ̀ ní ṣe sí kílẹ̀ ní ṣe sí bóyá lọ kírun ọmọ Yorùbá kò rí ti hírò ara kò rí tọ́ ti hírò ẹ̀ kan ṣe. orí tiwa rò dáadáa ìwà ló ń ṣe óyá. ẹ sọ àǹfààní tó ṣe fún Yorùbá bàbá ìjẹyà bàbá nípa wáìtì ẹ sọ àǹfààní tó ṣe fún Yorùbá ẹ sì yà wò bàbá. bàbá ìjẹyà ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ àǹfààní kan tó ti ṣe báyìí. màá rọ́bìṣì náà màá gidi gan màá wọ́ yín lẹ̀ tuurutu àbẹ́ ń ṣe eré ni. koríwárò ọ̀rọ̀ ọ̀dẹ̀ ló fẹ́ kí ló ṣe kí ni Tinubu ẹ wá ṣe tíráìbù bá lè máa tíráìbù ní tíráìbù kí tíráìbù ṣe pẹ̀lú ìrìnàjò pé ní Nàìjíríà ẹ sọ ọ̀rọ̀ ìrọ̀rọ̀ báwo ni tíráìbù ṣe papọ̀ mọ́ nǹkan tí anídìí ọmọ ogun anídìí good governance I need a good president tó máa ṣe fún wa I need everything fún wa ẹ sọ̀rọ̀ pé ọmọ Yorùbá kí ló kọ́ ọmọ Yorùbá kí ló kọ́ ọmọ Yorùbá ó ti ní ìlú Nàìjíríà kílẹ̀ ní ṣe sí ọba kílẹ̀ ní ṣe sí ṣe ó kí ìrọ̀jò lóyá kílẹ̀ ní ṣe sí ẹ tó rí tọ́ ti ní ìwà lẹ́ka lọ́mọ Yorùbá Yorùbá fò olókàn ọjọ́ orí kọ́lá gbà ẹni sùúrù lọ ẹ wo ìtàn pa ìkọ́ni ìjáyà mo fẹ́ bá yín sọ̀rọ̀ abáfẹ́ kó onú Nàìjíríà wọ́n jẹ́ ọmọ gbé wọ́n jẹ́ ọmọ pàwọn dànù báyọ̀ pé ìròyìn ò sí bẹ́ẹ̀ kálípù ìròyìn sí wà bẹ́ẹ̀ tó pa yín dànù tó pa yín ní pàṣípàṣọ ẹ̀ ní máa sọ ẹ̀yin káwọn ti pa ọmọ tẹ̀bí wọ́n ti pèrè ní fún pé ìjáyà wọn wọ́n ti pa ọmọ tẹ̀bí rẹ̀ bímọ náà àmọ́ àkúrò ẹ ti yà wò bàbá yìí máa fi gbádùn wọn àgùntàn àwọn mùsùlùmí fi yín rúbọ ni ọjẹ òsì oníkàrọ wà lórí burúkú ọ̀tẹ̀lélẹ́yìn náà wá ṣe èrè kálípọ̀ ọmọ ẹ wà ń bẹ̀ kálípọ̀ ọmọ tẹ wà bẹ̀ ìjáyà lórí burúkú kálípọ̀ ọmọ tẹ wà bẹ̀ tọ́ pa ọmọ dànù yẹn ó ní máa sọ bí kò sọ lẹ́nu Yorùbá orí yìí ti báwo ló fẹ́ di sọ Fúlàní tó dé ìbá òṣìwé láì jẹ́ pé wọ́n lé Tinubu ìbá kúrò òṣìwé olókàn lákòókò àti máa ṣe tẹ̀lé Yorùbá orí bàbá jẹ́ àbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí gbogbo ẹ ṣe èrè wá kọ́ ní Yorùbá ni.
mo dá padà fún ẹ wo orí pé bẹ́ẹ̀ ni àtúntò tó yìí mi dá ẹ máa píríṣì fún àjọ tó ń tọ́lọ́run ẹ kó ní bukú síwájú lọ kẹlẹ kú sọ̀hún jọ ẹ̀yin tẹ́tẹ́ kú tọ̀ rẹ́ di yìí. ẹ fọ́ ẹ̀bọ̀ 5 minutes ká fi sọ̀rọ̀ ká fi kọ́gbọ́n ká má jà ẹjọ́. ìwà ti sẹ́ẹ̀tì táìmù jàre káwọn náà sọ̀rọ̀ jàre ẹ má sọ Ìbàdàn ọjà ìwọ̀rù náà aláyé ta fún mínítì yẹn sọ̀rọ̀ à ń gbọ́ yín jàre. ẹ káàárọ̀ ẹ káàsán bíbi tẹ́sí bá ti ń gbọ́ mi. èmi ṣe débì ni ṣe rí nǹkan tí bàbá yìí sọ náà tàbá farabalẹ̀ gbọ́ wọ́n lè make sense but bí abọ́ ṣe gbé kalẹ̀ ní kò yí àwa ṣe ń gbọ́ Tinubu tá à ń sọ yìí náà bàbá wa ní o ọmọ Yorùbá lèmi ọmọ Abẹ́òkúta lèmi but àwọn náà wọ́n ní mistake wọn náà tó yẹ ká sọ a kò lè fi wọ́n lẹ̀ ká lọ dìbò fẹ́ lómi ni ó ní bàbá Jáyà àbí lórúkọ Ìjáyà làwọn ò ní wọn lè insinuate dáadáa but mo fẹ́ ká farabalẹ̀ ká kọ́gbọ́n kí ni solution tẹ́ everybody ní ẹ jẹ́ ká gbọ́ra wa yé because gbogbo wa náà ta wà ń bí mi ọmọ Ìgbò láàrin wa ọmọ Yorùbá ni gbogbo ọmọ káàrọ̀ òjúre ni wa o so yẹ yín sà so nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn solution lèmi wá solution là ń wá kí la fẹ́ ṣe báyìí tí Nàìjíríà rẹ̀ máa dà ẹ máa sọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀ ẹ̀jọ́ ok ṣe rí à ń wá solution àbí ṣe rí Nàìjíríà ó pín sí ẹ̀yà méjì which is south and north south and north south dẹ̀ ní which Hausa Yorùbá pẹ̀lú Ìgbò north Hausa pẹ̀lú Fúlàní ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ tí à ń sọ pé ìwọ Ìgbò ìwọ Yorùbá ìyẹn ọkàn sáìn Nàìjíríà so eléyìí tí tá à ń gíhun sí pé Tinubu èèyàn kan Fúlàní tí Tinubu báyìí wà ń bẹ̀ ní 2020 30 tó bá kúrò ń bẹ̀ ta ló fẹ́ lọ bẹ̀ Fúlàní kọ́ ni. Fúlàní kọ́ bàbá mi jù bẹ́ẹ̀ báyìí lẹ́ẹ̀ máa lajú lẹ̀ Fúlàní gbàjọba pẹ̀lú gbogbo tó ń bọ̀ sọ̀rọ̀ àǹdíwá yìí ṣáyìn lè gbẹ́jọba fún wọn in a good thinking. ta ló fẹ́ gbàjọba ẹ sọ pé Fúlàní minority Fúlàní minority. ẹ má máa sọ pé ta ló fẹ́ gbàjọba ìgbà tí Tinubu gan débẹ̀ kí ni population Fúlàní ní north ṣàwùsọ síbẹ̀ nílẹ̀ Yorùbá fún ẹ̀ gan-an nílẹ̀ Yorùbá gan-an Fúlàní kọ̀ ju Yorùbá lọ. ní pé kí Fúlàní gbàjọba ìjọba is not return to Fúlàní ẹ̀yin tẹ́ bá ń lálàá ẹ lọ sùn dáadáa kẹ́ lálàá mọ̀ wọn ò ní gbà mọ́ in the next 30 years ẹ̀ ń sùn ni. ìyẹn ní Nàìjíríà nínú bẹ́ẹ̀ ló máa gbàjọba Christopher Musa ló máa gbé fún ní 2031 òun dẹ̀ ló máa ṣe vice president. bàbá yìí ẹjọ́ kan sọ̀rọ̀ sálẹ̀ náà ẹ kọ́ táìmù wọn pé náà kí ló dé. ikọ̀ tí mo mọ̀ ṣe rí eléyìí tí a sọ pé eléyìí Tinubu eléyìí ṣe rí tá bá kọ́kọ́ mú ẹ̀yà kúrò ní ọ̀rọ̀ kìíní ìgbà tí Yar'Adua wà ń bẹ̀ Fúlàní kọ́ ni ṣé ìkan ọ̀rọ̀rùn bẹ́lẹ̀ ṣé ìkan ọ̀rọ̀rùn ju eléyìí ni. ìyẹn sì kárẹ̀ òyà ń gbà yẹn ò lè dá pàṣẹ ó yàtọ̀ sẹ́ni tó wà. Tinubu tó dá pàṣẹ sí kí ló ti pa. nọ́ọ̀tì tẹ́ ẹ sọ yẹn tẹ́ sọ wípé Haúsá àti Fúlàní ló ní irọ́ nìyẹn o Yorùbá wà ní north Kwara nọ́ọ̀tì ni Kogi nọ́ọ̀tì ni a lè gbẹ́jọ́ lọ́mọ Yorùbá ní Kogi nọ́ọ̀tì náà ni. báyìí ẹ kọ́ táìmù wọn pé náà ṣe fún máa fún yín táìmù tó ti yín ṣé ká máa sọ̀rọ̀ ni àwọn kàtà fẹ́ sọ náà o ṣàwásùlá máa rojọ́ ni. ikọ́ tí mo mọ̀ ni pé láì change ìjọba Fúlàní ló máa control wa ẹ jẹ́ ká change láì change Fúlàní ló máa control kínní National Security for Adviser Fúlàní Minister for Defence Fúlàní ẹ sọ pé Yorùbá ló ń control agbára wo ni Tinubu fún Yorùbá
ẹni Sunday àbí. bàbá sẹ́yìn tó wọ́n ti ṣèjì gbogbo àwọn yẹn ni. níbo ó change rìbádùn. wọ́n ti change rìbádùn sẹ́yìn mọ́pá ti ní local security. wọ́n ti change gbogbo wọn tó bá ti ẹ̀ṣẹ̀ kù gan ọyọ kan àbí méjì lọ. ọ̀rọ̀ bàbá yóò yé mi. àní Fúlàní ò lè gbàjọba ó yẹ káyìn kan máa sọ pé kí Fúlàní má gbàjọba mọ́ kí la géènì láti 1960. ọ̀nà Fúlàní ló pẹ̀lú wa. That's just the problem we're having in this country. Most things táwọn ẹlòmíì gan tí wọn ò mọ̀. Ìjáyà bàbá yìí ti wà outdated. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. wọ́n yọ rìbádùn ìgbà wo ló yọ rìbádùn. ṣé ẹ gbọ́ mi Ìjáyà kí ni máa yìí fi deserve second time? mo sì ní àwọn. kí ló fi deserve second time? ẹjọ dáhùn ẹjọ. jẹ́ kí n sọ̀rọ̀. ṣẹlẹ̀ kí n ránṣà. Yorùbá ló kàn ní Yorùbá ló kàn ló máa sọ̀rọ̀ Yorùbá ló kàn ní. ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ṣẹ́rí pẹ̀lú question tán béèrè yẹn ó kàn jẹ́ pé ìsìn tí gbogbo ìjà yìí wá dé sí ọ̀dọ̀ wa ni gbogbo wa ṣẹ̀ jáde palm voice out tó bá yẹ pé ìgbà tó ti bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá ní gbogbo ìdìde tá a dìde ń sìn kò lè dọ́dọ̀ wa bọ̀ torí pé ó ti dé ọ̀dọ̀ Yorùbá. 2019 láti ń pariwo fún yín ẹ̀yìn gbọ́n wa ni ẹ̀ fi pé nànà títì ló ń sọ̀rọ̀ ṣé 2020 láti ń pariwo ìpè wàhálà ń bọ̀ kẹ́ dìde ṣẹ́ dìde ẹni kò tí ì dọ́dọ̀ yín. tó sìn ok àwọn títọ̀ Ọ̀yọ́ tí wọ́n kó ìgbà tí wọ́n béèrè fún ransom wọ́n hà di sharia law sínú ẹ̀ nǹkan tẹ́ ẹ fi máa mọ̀ pé agbára tó wà behind àwọn Fúlàní ìlágbá. wọn kò tí ì béèrè tẹ́ bá wo fídíò yẹn dáadáa àhesọ ọ̀rọ̀ ni. àhesọ kọ́ o. mo ní ó ní ìfẹ́ lọ́wọ́ fídíò yẹn if tó bá jẹ́ pé wọ́n béèrè nǹkan báyìí nǹkan ṣe ká fún wọn ni. bàbá you are biased ẹ lọ́wọ́ fídíò yẹn kò sí if àwọn Fúlàní ti jáde pé mo ní ẹ lọ́wọ́ fídíò yẹn lọ tú wò. pé kọ́ Islam ní Nàìjíríà ni làwọn ṣe pé ìjọba ẹ lọ tú wò ó ní if. àníkẹ́ sọ̀kan tí Tinubu máa fi wọlé second chance là ń béèrè lọ́wọ́ yín. ẹ sọ̀kan tó ti ṣe fún láti 4 years ago tó ti wà bẹ́ẹ̀ kí láǹfààní ẹ̀ tàbí gbogbo fún 2027 kẹsàlàyé fún wa nígbà yìí ká gbọ́. Okay, number one, the power must not leave the south. That is number one. Number two, Fulani structure must dismantle. And the cabal and the only man can do it. àní bàbá yìí tàbí dìbò fún next year yìí kí ló ti ṣe tá a máa fi dìbò fún next year là ń béèrè lọ́wọ́ yín. ó ń sọ lọ báyìí ó ń sọ lọ báyìí olóhùn fẹ́ ó máa destroy ti. ẹ̀fẹ́ dismantle. ìgbẹ́ kò gbọ́dọ̀ wá because àwọn ọmọ wọn lọ́ máa arrest. ó fún yín ní resources control. ìyá máa jà wọ́n. ó fún yín ní power generation. autonomy. every state ti generate power. kò tí ì lẹ́yìn Abia state. ẹ̀ló gbogbo lé ẹ̀dẹ̀ sọ kọ́tọ̀kọ́tọ̀ báyìí lágbàlagbà láyé bẹ́ẹ̀ ṣe wà yìí lágbàlagbà bẹ́ẹ̀ ṣe tó yìí. àgbàlagbà lórí ẹgbọ́n sọ pọ̀tà lẹ́nu lágbàlagbà láyé tó tó yìí. Fúlàní nìkan náà ló ṣì ń kín. ẹ wo bí ẹ yẹ ká ìbọ̀dì sọ solution tiẹ̀ ká má bàrà argue bí táwọn gbọ́ndé náà sọ̀rọ̀ dé yẹn. ó fún gbogbo ọmọ Yorùbá ní chance kọ́ ní wọ́n sọ̀rọ̀ ẹ má jẹ́ ká máa wo mistake ara wọn. kẹ́dí APC chairman despite pé bàbá yẹn wá láti Kogi Yorùbá ni and power ó yẹ káyìn máa jà pé kí Tinubu péjọba fún Yorùbá ní Kogi north náà ni wá ẹ̀yin ọmọ pọ̀jọ́ ló lọ ṣe target population yìí sí north tọ́tí gé àwọn kan síbẹ̀ ní ẹ̀yin ò ríran náà ẹ̀ ríran láti reduce yín ẹ wá fún ìjọba àwọn tó fẹ́ pa yín. ṣé bàbá yóò sí bẹ́ẹ̀ ni ṣé bàbá tí wọ́n tẹ̀ sọ bàbá yóò sí bẹ́ẹ̀ ni àbí kílẹ̀ ń sọ báyà yìí point yín ọgọ́ àwọn understand yẹn rárá ṣé wọn bàbá yóò sí láwọn politician tí wọ́n rú Nàìjíríà yìí ni ló tẹ́ sọ̀rọ̀ báyìí náà ló tẹ́ fẹ́ máa ti láì bọ̀ kí this politics they are playing politics between all fẹ́ pa anybody àti Christian àti anybody all fẹ́ pa anybody tó bá ti rí i this is a politics game tó pè láàrin wa. kí ni solution yìí báyìí àti argue jù ẹ máa gbọ́. tọ́wọ́n bá change wàhálà máa ṣẹlẹ̀ kọ́ change gọ́ọ̀mẹ̀ntì. kí ló ń pè Ìjàyà mo rò bí ẹ gbọ́ sí fídíò kan tó ń lọ viral tí màá yìí tí bàbá Tinubu sọ wípé òun mọ̀ wọn èèyàn tó ń ṣe gbogbo kínní wípé wọn fẹ́ kóun ṣèjọba ẹ máa gbọ́ mi
ẹni sùúrù sà wọ́n ní wọ́n fẹ́ kóun ṣèjọba ni fine agbọ́yẹ kí ló dé tí bàbá yìí tó lè lọ sẹ́tù pẹ̀lú àwọn pípò yìí ó lè ṣe àwọn èèyàn takite sẹ́tù mọ́ wà ní pé tọmọ yín bá wà lára àwọn tó kó yìí máa yìí Ìjàyà tẹ́ ń sọ yìí ẹ̀yin gan ẹ ti sa gbogbo agbára yín débi tó kẹ sáde fídíò àwọn tó ṣe wá jẹ́ àwọn tálákà ó ṣe wá jẹ́ òun tálákà mani ti lo 3.5 years àti jẹ over 69 trillion naira báyìí that debt tó wà lẹ̀ báyìí fún wa debt tó wà lẹ̀ báyìí fún wa 69 trillion naira tó wà lẹ̀ fún wa báyìí lọ́wọ́ báyìí just 3 years tó lò ń bẹ̀. káwọn lu ẹkù kọ́wọ́ gbó state ní wọn lè wọ́gbó so state problem ni ṣebí state ló stop gbowó federal ní kò wọ́gbó state ní kò lè wọ́. State problem ni tó lòun wá 50 boys Ìjàyà very good 50,000 pé youth. ẹ gbọ́dọ̀ tèmi bí o kí ló tó lè sẹ́tù àwọn ajagun kí ló dé tó lè sẹ́tù pẹ̀lú wọn. Abidjan lèmi ń gbé ẹ máa gbọ́ àwọn ajásí wíwọ̀ mi ẹ máa gbọ́ sẹ́ẹ̀ number one àwọn tí ń padà àwọn bíbù yẹn tẹ bá tún sẹ́tù wọn wọ́n tún wá gbé ẹlòmíì next week wọ́n tún máa bèrè owó. ọ̀n sẹ́tù pẹ̀lú rébẹ́ẹ̀lì ẹ máa gbọ́ ṣé ń gbọ́ gbolé military man èmi jagun Ivory Coast ni mo ń gbé mo já sí wíwọ̀ ń bì for 11 years ọ̀n sẹ́tù ọ̀n negotiate pẹ̀lú bandits wọ́n negotiate pẹ̀lú Boko Haram wọ́n máa ń pa wọ́n dànù ni ṣé ń gbọ́ ṣe ní gbogbo àwọn bàbá tẹ̀ ń sọ yẹn náà gbogbo wọn náà fa gbogbo kíní o ọmọ Ẹ̀gbá lèmi ẹ̀ Ẹ̀gbá rẹ wà ọmọ Odò Ọ̀yọ́ rí mi ṣe ní gbogbo àwọn Ọbásanjọ́ yẹn àwọn tí kí n sọ̀rọ̀ náà ẹ bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ nígbà yẹn ṣe bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹ kí n sọ̀rọ̀ náà. bá jẹ́ ń sọ̀rọ̀ yín a máa fún yín pọ́ìntì yín bandit tẹ́ ń sọ̀rọ̀ yìí. intercept ẹ̀ náà ẹ kó continue ẹ dẹ̀ ẹ nóòtì kan tó sọ. èmi fẹ́ kó mi Baba náà intercept ẹ̀ ẹ̀yin kọ́kọ́ bá wà kàn náà. You are talking sọkísọ from beginning Fúlàní ni gbogbo ẹ̀yin protect Ìjàyà ẹ jẹ́ ká fara balẹ̀ solution tèmi mú wa lélẹ̀ ẹ máa gbọ́ mi gbogbo wa a lè ronú bákan náà ẹ máa gbọ́ sẹ́ẹ̀ ṣe rí solution tèmi mú wa lélẹ̀ for my own opinion àwọn ẹ̀gbọ́n mi wà ń bí àwọn àbúrò mi wà ń bí àwọn ọ̀rẹ́ mi wà ń bí ṣe rí gbogbo àwọn bàbá tó ti ń ṣe politics láti 1960 láti 1950 yẹn àti Ọbásanjọ́ o àti ìpínlẹ̀ Yar'Adua o àti Babangida o ká pa gbogbo wọn dànù. Thank you. ká kó wọn sí plane kan ká fún wọn bọ́ǹbù kan kú dànù ká wá mú bóyá bíi dìlọ́ Nàìjíríà yìí ká wá lọ di Ògùn àbí ìjọ Bàtálá ká wá búra ẹnìbọ̀dì tó bá ti dalẹ̀ o lògùn máa pa ni lórí ẹ̀gbọ́n oúnjẹ tèmi mọ̀ nígbà yẹn mo mọ̀ pé tí mo sọ̀rọ̀ àgbà táwa ń dàgbà ní ọ̀tà nínú sọ́gbọ̀ ọ̀tà lèmi dàgbà sí nínú sọ́gbọ̀ ọ̀tà yẹn wọ́n máa gbé ẹ lọ báyìí tó bá gbọ́wọ́ sí ni tó bá jẹ́wọ́ ló bá dalẹ̀ o Ògùn pa ẹ́ Ògùn dẹ̀ máa pa ẹ́ tá a máa rí báyìí so solution tèmi nìyẹn bẹ́ẹ̀ lómi láyè kẹ́lẹ́mi náà sọ̀rọ̀. Tinubu bá wọlé thank you. tí Tinubu ò bá wọ bẹ̀ pani next person tọwọ́ ẹ̀gbọ́n tó ń tẹ́ wọ. ọ̀tẹ̀ ń sọ yìí àwọn èèyàn Tinubu ò ní gbà yìí láyè o pé kọ́ lọ bọ́ gbogbo bàbá yìí dànù. ẹ máa gbọ́ ṣẹ́rí àná yẹn àná mo gba serious call gbogbo ẹni tó pè mí láṣẹ. ẹ bàbá yẹn wo wọ́ọ̀ṣì Ghana ni ẹ máa gbọ́ bàbá yẹn wọ́ọ̀ṣì Ghana ṣé ẹ mọ̀ ni military man lèmi Tinubu JJ Rawlings bóyá ṣe Ghana ni Ibrahim Traoré ẹ máa gbọ́ bàbá Ibrahim Traoré ní Burkina Faso bóyá ṣe ẹ máa ro gbogbo tẹ́ ń ro yẹn a lè ṣe èmi kọ́lẹ̀ láti fún àwọn ọmọ mi tó mọ̀ lẹ́yìn ṣé ẹ gbọ́ ṣe kí mo fẹ́ mi ṣe o ẹ wo bíṣọ̀ mi wà ń bí mi ló bíṣọ̀ ní bíṣọ̀ ẹ I'm ready to fight for my nation ṣé ẹ gbọ́ Ìgbòho ṣàmì èmi tí mò ń sọ̀rọ̀ yìí bọ̀ ká má sọ gbé yẹn ẹ̀mẹ̀dọ̀ bá mọ̀ mi more one blessing mọ̀ mi tó máa ready lẹ́nu mi I'm ready to come back home to come and fight for my nation ikú ló ṣú ọ̀jù owó oṣù ọ̀ rárá omi ìfẹnu ṣe àwọn òní onígbà àwọn òní ti Tinubu tí population bá ti sọ̀rọ̀ bàbá wọn ti ṣe wájú náà àbí ṣé inú yín dùn bọ́yìn ṣe Nàìjíríà yìí ni ẹ wò kó tàn bára ọjà sínsìn kò ní mí nì kàn ó dìbò fún Yorùbá kàn má dìbò fún Haúsá normally nǹkan kan náà ni gbogbo wa torí àwọn betrayal àwọn kọ̀ǹda tó wà nù rẹ̀ sí wọn nínú àwọn tribe kọ̀ọ̀kan yẹn nọ́mbà Nàìjíríà ń jẹ́ kápá ọgbọ́n wọn dànù ẹ̀rí pé Fúlàní tó da gan wà mọ nǹkan tí mo sọ fún yín Yorùbá tí ò da gan wà ọmọ Ìgbò tó da ó wà Haúsá tó da wà ẹ ká gbàgbé nǹkan tá à ń sọ ẹ bàbá èmi travel Ivory Coast mo ń gbé sí almost 31 years but mi gbé ibà yẹn náà permanent man travel man lọ Asia man lọ Europe man lọ sóyè yín so nǹkan tá à ń sọ yìí àwọn bàbá yẹn gangan ok ẹwọn ẹnìkan sọ̀rọ̀ kan mi kọ́nà bá mi fún ẹni lálùbáríkà ó ní Ìgbòho mèmí tí mo sọ fún yín tó dẹ̀ pé mò ń dẹnu bàbá fẹ́ wọnú igbó wọn náà yìnbọn bù bẹ́ẹ̀ oníṣẹ́ yìí lọ́fẹ́ yìnbọn bù mọ̀ ní ṣe bẹ́ẹ̀ mi ni ẹ fẹ́ mi àti wọ́n lẹ̀
wọ́n ní kó má ti lọ. wọ́n ní kó má lọ. so kí là ń bára wa fà àwọn kan wà lókè àwọn bàbá yẹn ló wà lókè ló ń control ẹ ká pa ọgbọ́n dànù ká pa wọ́n dànù yes èmi rẹ́dì láti kú nǹkan mọ̀ kéjọ́ kan máa kú mi ò lo fọ́tò ní fọ́tò ẹ wo fọ́tò mi dáadáa I'm using my real photo I'm a military man I fear no evil so ẹ má yẹ ká dọ́nu ẹ ká bára sòtò tọ̀rọ̀ ẹ má yẹ ká bára jàjà kínní we are all mature Tinubu kínní kan gbogbo àwọn bàbá yẹn kan ló ń da Nàìjíríà rù àtọ́básanjọ́ o àti Tinubu àti Babangida yẹn náà tó ti dárọ̀ yẹn tó wà mìíràn yẹn gbogbo wọn ní one call wọn máa bà nǹkan jẹ́ nínú Yamani state kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn bandit tá à ń sọ yìí ọ̀hún wà lórí omi ìjà orí omi ló le jù military man lèmi àwa ní navy a ní air force a ní land military ṣé rọ ni bàbá lọ bá wọn bàbá ọ̀hún lè lo 1 week a máa pa wọ́n tán ẹgbẹ́ láṣìírí kan sì tó ìwọ́n náà tó ń bàlú yìí jẹ́. ẹ kí n mú tùkẹ́ sọ̀rọ̀ bàbá. ṣe rí Tinubu tẹ̀ sọ pé Tinubu yẹn tí another party náà bá débẹ̀ the same thing ma repeat ara ẹ̀ ṣe get then àwa ń sọ pé tó bá jẹ́ pé Yorùbá jáde láti contest fún president a máa tẹ̀lé but tó bá jẹ́ pé àárí Yorùbá kan tó jáde Tinubu náà ló sì jáde Tinubu náà la máa tẹ̀lé torí pé ìgbà tí Buhari wà ń bẹ̀ Haúsá kan ò dìde láti go against Buhari ní pé kó bọ́lẹ̀ ọmọ ẹni ò dẹ̀ ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká lọ kílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì. wọ́n ṣe ń ṣe gangan nìyẹn. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sí wọ́n fi ń takùn ìjọba APC wọ́n fi ń bàjẹ́ bàbá báyìí jẹ́. Let me ask you a question. Ṣé Yorùbá nílé epo tó ti ń epo Nàìjíríà ní 100 naira per litre? ṣé ní Yorùbá. Ṣé wọ́n nílé epo tán ti ń ra epo ní 100 naira? Yorùbá produce epo ni ṣé Yorùbá ṣé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ one by one please. ọ̀gá sà ṣé Yorùbá nílé epo tí wọ́n ti ra epo 100 naira per litre tó yàtọ̀ sí ti Igbo àbí Hausa? Yorùbá ò ní. Yorùbá ò ní ilé epo. Now ṣé Yorùbá ṣé ó ní ọjà bí tán ti ń ra ọjà tí wọ́n yàtọ̀ sí tọmọ Hausa? Yorùbá ò ní kò sẹ́ni tí ó lè ra ọjà ìsọ everybody. Baba hold on sir, what is the benefit you as a person you are again as a ọmọ Yorùbá pọ̀ ọmọ Yorùbá ni president, what is your benefit you gain? God bless you sir. ẹ ṣí yàrá bàbá mi. God bless you sir ẹ jẹ́ kí n give answer sí kinní yẹn. ṣé rí lákọ̀ọ́kọ́ now tí ojú wa ṣí sí pé Christianity Islam wọn kọ́kọ́ fi wá kó wa bẹ́ẹ̀. Baba what is your no sir don't go there what do you gain? question tó béèrè lọ́wọ́ yín kọ́ nìyẹn ẹ bá drive wa kúrò lórí topic yẹn question tó béèrè lọ́wọ́ yín wọ́n ní kí ni nǹkan tẹ́ ti achieve as a Yorùbá ní the president as a Yorùbá man. The law ask them ask this man pé ìgbà tí Yorùbá ò máa ò sí bẹ́ẹ̀ kí ni Yorùbá achieve too. No, ẹni sùúrù ọba. When Yoruba was not there, let me answer your question. Let me answer your question. Let me answer his question. Okay. Wait, the law don't personalize it. Let him answer it. He understand the question better. So when Yoruba man is not there, what do you achieve to? When Yoruba was not there, listen. Listen. You know, ẹ kọ́ ṣàlàyé ẹ fi wọ́n lẹ̀ ẹ kọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ má bínú kébé ẹ kọ́ sọ̀rọ̀. It's a question to question. More than 3-4 hours a fi ń sọ̀rọ̀ lórí fóònù lórí ọ̀rọ̀ tá à ń sọ láàárọ̀ yìí nípa ìbò campaign Tinubu. No, the law man campaign. We are talking of identity now. When Yoruba man was not there, when Yoruba, what do we achieve? Hold on, listen now. Let me answer the question, Baba. Hold on, sir. Let me answer your question. When Yoruba was not there, when Yoruba was not there, when Yoruba was not there, the people go to the market. When Yaradua was a president. Which Yaradua we share? Hold on, listen. Talk about government. Talk about government. Can you listen now? If you talk about Yaradua, they will talk about Awolowo. Can you listen? You answer the question. Okay.
I ask you don't take it from èmi béèrè question. Èmi béèrè question lọ́wọ́. You don't answer the question. Ṣóyè yín. When Buhari was there, Buhari as a president, I bring my money to build a business in Nigeria. Mo hire 35 people in my business. And that 35 grew. When Tinubu came in, the people that I hired when Buhari was there to grow. Ó ti reduce sí 12 people right now. Tí èmi gan lè san salary wọn mọ́. How much is petrol when Buhari was there? When Buhari was there, petrol is 169 naira. But Buhari enjoy subsidy. Did they allow people to enjoy subsidy? Hold on, sir. Hold on, wo now? Buhari, hold on, listen. Buhari enjoy subsidy. Did they allow people to enjoy subsidies? Hold on. Baba, when Buhari was there, Baba, listen now. Calm down. When Buhari was there, we buy petrol at the rate of 169 in a year. In 1 year, Buhari government pay $9.3 billion as a subsidy a year, which is equivalent to less than 4 trillion naira in a year as a subsidy when Buhari was there. Okay? But when Tinubu was there, right now, the same day, Tibola Tinubu debe, Buhari kalo o debe oni I remove subsidy is gone. They forced him to announce it. It's a condition Fulani gave to him. Can you listen? Oga, can you listen now? Don't talk like a baby now. Which baby? I'm talking reality to you. You don't know what you are talking about. Now, when Tinubu was there right now, listen to me. Tinubu san subsidy. Tinubu sọ fún yín pé I don't pay subsidy. Okay? In April 2024, Bola Ahmed Tinubu paid 7.4 trillion naira as a subsidy in Nigeria. In September 2024, Tinubu paid another 6.8 trillion naira as a subsidy. In November 2025, in the NNPC report, Tinubu sang almost 8.something trillion as a subsidy, and we are buying a liter of fuel today in Nigeria at the rate of 1,400. Ijaya, in a country where you are living right now, go and check how much your country, because I know that you don't live in Nigeria. Baba, you cannot compare them. This is a government. Listen, corrupted government. You cannot compare them. And verify UK is a people's government. Nigeria is a corrupted government. It's a people's government. So the example that you are giving, like UK. Baba, the example that you are giving is an individual example. It's an individual example. Now, if you are going by that way, tí gbogbo wa sọ pé kí ni Tinubu ṣe, èmi lè sọ pé gọ́ọ̀mẹ̀ntì wa ò dáa, yẹn ká tún dìbò fún àbí, a máa pa ogbó wọn dànù ní àwọn ọmọdé kò síbẹ̀, a máa lọ búra ní ogun. Baba, Baba, ìgbọ́dọ̀ lọ second time ló máa fún wa chance. Tó bá yẹ pé àwọn ọmọ ló wà bẹ́ẹ̀, anybody ò ní lè sọ̀rọ̀, ọmọ máa wọlé ìwà ni o. Awúsá ò lè ẹ̀ pàgọ́ against Awúsá ṣe. Èmi sọ fún pé ìgbà tí Buhari wà ń bẹ̀, ṣé ẹ rí ẹni Awúsá man tó go against Buhari ni? Awúsá ò lè gbé. Ebi ti sẹ́ Awúsá ló gbé embargo lé orúkọ Sunday Igboho. Yes now. Ṣebí Tinubu ló bá wa gbé orúkọ yẹn kúrò, wọ́n tẹ̀sí yẹn kúrò. Ìlọ Awúsá kọ́ ló gbé embargo lé Sunday Igboho. Buhari ló ṣe náà. Fúlàní ni Buhari ò ń ṣe Awúsá o. Ẹ farabalẹ̀. Okay. Do you know that the problem, Baba, hold on. Do you know that the problem that some people have here? Where is the proof?
This Baba is talking from emotional. This Baba cannot see. This Baba cannot see behind his nose. Baba tó gbé sí ni. He's talking with emotional. Bẹ́ẹ̀ compare Nigeria government pẹ̀lú Western world government. Compare Buhari tó enjoy subsidies pẹ̀lú Tinubu táwọn Fúlàní plan tọ́mọ̀ pé ó máa make life difficult, ó máa make government difficult. Tó remove subsidies because wọn ní option wọn gbọ́dọ̀ gbé fún wa. Bàbá yìí àwọn ọ̀sẹ̀ kan Fúlàní pé gbogbo àwọn bádì tó wà lọ́dọ̀ máa ń bọ́ Nàìjíríà ní gbogbo wọn. Ẹ̀yin ò dẹ̀ rí pé Fúlàní fẹ́ gba Nàìjíríà ní estate of Sọ̀ndàbọ́dì o. Ṣé èèyàn ló bá Tinubu àná subsidies gan? Ṣé èèyàn ló bá Tinubu àná subsidies gan? Tinubu gbọ́dọ̀ yọ ṣé èèyàn ló bá Tinubu Fúlàní mọ̀ destroy Nàìjíríà. Ìjàyà ṣé èèyàn ló bá Tinubu àná subsidies gan? Ṣé èèyàn ló bá Tinubu àná subsidies gan? Ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé you are living in a Western country. You enjoy the Western country. You enjoy the Western country, but you are saying now that Nigeria is better. Nigeria. They came to Africa without a intruder. Báwo la ṣe ń kọ́ program yìí báyìí? Báwo la ṣe ń kọ́ program yìí báyìí? À ń ṣọmọdé báyìí náà. Ọlọ́run wúrọ̀. Lè understand ara wa kí lè wá sí bàtà pariwo ní abẹ́rẹ́ wa kọ́kọ́. Ẹ̀yin kọ́kọ́ wà ń bẹ̀ ṣe ọkọ. Ẹ máa fún one time náà. Ẹ fún one ká máa fi sọ̀rọ̀. Ẹ máa fún one time. Àwa kọ́ gbọ́n bí. 5 minutes for 3 minutes. No, but tó bá ti 3 minutes but tó bá ti ń pọ̀ jù. Yóò ti intercept. Ẹja bẹ́ẹ̀ látọ̀dọ̀ Oya à ń gbọ́ yín kéde. Ok, mo ti kí yín tẹ́lẹ̀, mo lè tún máa kí yín padà. Nǹkan tẹ́mi sọ ni pé ọmọ Yorùbá lèmi, ọmọ ni òun ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kí wọ́n fi lẹ̀kẹ̀ síjọ́ mẹ́lòmíì. Bọ̀ tọ́mọ ẹni yẹn náà ẹ máa gbọ́ ká má ṣàbòsí o because a máa kúnjọ́ kan nǹkan tá a bá dẹ̀ ṣe òun lèmi rò pé ká má sọ̀rọ̀ ẹ̀sìn lọ́nà máa fi dá wa lẹ́jọ́ níjọ́ gbèǹde bóyá muslim ní bóyá christian ní bóyá oníṣẹ̀ṣe tàbádò psychologically. ṣùgbọ́n tí mo sọ ní gbogbo àwọn bàbá yìí náà wọ́n ti pẹ́ jù bẹ́ẹ̀ wọ́n sí. ok no mo kàn fi sọ̀rọ̀ ní bàbá mo ní ká má sọ̀rọ̀ ẹ̀sìn tí bá ṣe ẹ má bínú. pé tí mo sọ ni pé psychologically tàbá wà bàbá tó ti wà ń bẹ̀ ìtìpẹ́ yìí náà àárí kan tó jáde ó ní gómìnà kan ní Ọ̀yọ́ bóyá last governor tó wá tó wọnú gbogbo láwọn DSS pẹ̀lú DPO mi ò bóyá rántí ẹ̀ mo ti gbàgbé orúkọ bàbá yẹn. Fáyọ̀ṣe adáyàdá fún yín. Irú àwọn yẹn irú ẹ máa gbọ́ mi ṣùgbọ́n ní 3 minutes ní pé máa bọ́lẹ̀ fún yín. Irú àwọn bàbá yẹn ṣe dá àwọn bàbá Ọbásanjọ́ àwọn Tinubu Babangida kákọ̀ fún táyà pé abẹ́ ṣe mítìn kadẹ̀ pa ọgbó wọn. Torí bàbá Fáyọ̀ṣe yẹn náà àgbàgbà bàbá tó ní kọ̀ọ̀tẹ̀ ṣe ta rí ni o because sin is believing. Ó yá ẹ̀yẹ́ ká lọ díògùn ká lọ búra ká lè fi ṣe president ẹ̀rí pé Nàìjíríà máa dà Nàìjíríà ìlú tó dùn ni pẹ̀tẹ́ bá ń sọ pé Yorùbá kan ní ká gbé fún Fúlàní kan ní ká gbé fún ṣẹ́dá àwọn tó burú jù Nàìjíríà àwọn bòròró ni àwọn ò ń jáde àwọn gan lè kó asín àwọn náà ń lu àwọn Fúlàní tẹ̀yìn ò mọ̀ yẹn military man lèmi so mi mọ̀ bí àtàyè mi ti pé kẹ́lẹ́mi náà sọ̀rọ̀ solution tèmi ní ni mo mú wa. Gbé mi sí bí screen jọ. Táìmù yóò ti pé. So ṣé mọ̀ bí nǹkan tá à ń bára jà fún sìn ọ̀rọ̀ àwọn pípù yìí là ń bára wa jà fún tó dẹ̀ pé òun kọ́ ni solution kí ni solution. Ya mo ti gbọ́ mo ń bọ̀. Dìlọ ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ wá ń bí solution kan tó gbélé tá à ń já sí nǹkan tó ń fẹ́ ọkàn là ń ṣe yìí ẹ máa wọ àwọn bandits mélòó ni wọ́n ara ti ń lọ 300 million population Nàìjíríà tó confam lórí Google àwọn bandits yóò pé 1 million. Igbó òran wà yèmí rẹ́dí ń sìn láti lọ ẹjọ bàbá mo ń sọ̀rọ̀ títà mi bá ti pé host kẹsàn fún mi kí n bọ́lẹ̀ àbí kí n mute ṣe ń gbọ́ Dìlọ 3 minutes lè ṣàlẹ̀ fún wa nǹkan tẹ́mi rí solution because a ti sọ̀rọ̀ yìí tipẹ́ à lọ́ba gọmọ Nàìjíríà à ní rúlà à ní gọ́vnà à ní leadership inú oko ẹlú la ṣe wà nǹkan tó fi kọ́ wa náà là ń ṣe yìí o kakọ̀ máa sọ̀rọ̀ kìnnì kan ká fún Yorùbá ká fún Haúsá bàbá ìyẹn kọ́ ni solution kí ni solution tá a máa fi gbàlú yẹn lẹ̀ àwọn ọmọ kan wà nù bọ́m̀bẹ̀ yẹn sìn náà wọ́n ń géèyàn lọ́rùn lórí ń ṣojú wa tá à ń rìn náà àwọn wo ni àwọn náà polóko wá àwọn náà pọlọ́pàá tó wá àwọn náà polè wá jà. pátá tí mo lọ sẹ́ẹ̀tì kìíní sí kò aláwọ̀ láti gbé sí bí screen because kìíní ọ̀run tó lọ ọmọdé mẹ́sẹ̀ẹ̀tì ẹ̀kọ́ padà sẹ́ẹ̀tì mọ́.
Dọ̀dọ̀ kọ́ ni big screen bàbá ṣe bá ń gbọ́ra wa. Gómìnà kí n bọ́lẹ̀ kó wá sẹ́tì ẹ̀ náà bí a ti pé. Ṣé ń gbọ́ mi dìlọ? Ṣé ń gbọ́ mi èèyàn mi? So nǹkan tẹ́mi rí solution sí. Ẹ jẹ́ ká gangan ká unite. Àwọn bandits yẹn lèmi tiẹ̀ ń bínú wọn bí ṣe wàyọ̀ Ọlọ́run bá ń gbọ́. Àwọn tó rán wọn yẹn tá bá lé àwọn yẹn pa mélòó ni wọ́n máa sọ àwọn tó rán wọn. Àwọn tó rán wọn náà tá bá ti pa ọgbọ́n wọn tán. Ẹ̀rí pa máa ní new life. Nàìjíríà dùn gan bàbá, Nàìjíríà ń ṣe ìlú kékeré. Èmi travel dáadáa, mi máa ń fi travel náà tó wáyé báyìí. I've been in 16 countries in Africa, 4 in Asia, 3 in Europe. America nìkan ni mi ti dé pẹ̀lú Canada. I know what I'm saying. Kò dẹ́n ṣe lọ́mọdé lè prove ẹ̀. Gbogbo àwọn táwọn lọ bá ń bẹ̀rẹ̀ náà, wọ́n jagun ni, wọ́n sacrifice life wọn fáwọn tó ń bọ̀. Àwa kàn fẹnu ṣe ni, ẹnu ò dẹ̀ ṣe. Actions speak more louder than voice. Ṣé ń gbọ́ èèyàn mi? Ẹ gbàgbé pé Yorùbá yìí tó dá wà nù wọn tí ò dá wà nù wọn. Hausa the same thing. Igbo the same thing. So àwọn tí ò dá yẹn ẹ ká fígọ̀ wọn. Ṣé báwọn kan ló gbé bọ̀dá ní tá à ń pè ní bandit? Ẹ ká lọ bá wọn náà. Wàláì èmi rẹ́dí Ọlọ́run bá ń gbọ́. Wàláì gbogbo platform tí mo máa ń sọ̀rọ̀ wọ́n mọ̀ mí. No be say na mouth. Ká pa ogbó wọn dànù. Ìtọ́ máa kú ni wọ́n máa kú. Amẹ́ríkà tó fi ń gbádùn lè nínú yẹn. Wọ́n máa gbé cross ẹ̀ báyìí ni. Wọ́n dẹ̀ máa forúkọ ẹ síbẹ̀. Àwọn fọ́mílà máa lọ gbowó ẹ̀ forever. Wọ́n tẹ̀mí rí nìyẹn, if not kò sí nǹkan tó ń jẹ́ bandit o. Gbogbo àwọn bandit tẹ̀yìn lóyún pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n gan ni. Púpọ̀ nù wọn èmi máa jayín tán lé ní o. Ọmọ Ṣáàdì, ọmọ Sudan, ọmọ Ṣáàdì. Nígbà táwọn Fúlàní sọ fún wa pé they are Fulani citizen, we have to manage them. Lẹ́yìn pé wọ́n ní sàlẹ̀ ń pè wọ́n ní nìjẹ́. Ṣèbí narrative tó kọ́kọ́ give nìyẹn. Àwọn sọ́ọ̀sì pé citizen ni wọ́n agbọ́dọ̀ àkọ́mọdé tí wọ́n. Èyí wá ń pè wọ́n pé fọ́nrínà ni wọ́n. Ṣé fọ́nrínà lè mọ̀nà Nàìjíríà? Kí ló ṣẹlẹ̀ gan? Látàárọ̀ ẹ̀kọ́ ń dáwọ́ ẹ̀rọ. Nǹkan tó sọ fún wọn pé kọ́ máa sọ nìyẹn, ẹ jẹ́ ká wake up. Ìjáyà Ìjáyà. So gbogbo àwọn bá ìtọ́ fún Nàìjíríà yẹn. Ẹ̀yin bá ìtọ́ fún Nàìjíríà yẹn. Ẹ mú tu ṣe bẹ́ẹ̀ fi ẹsẹ̀ sọ̀rọ̀ tó. Tóbi yẹn ló sọ fún wọn pé kọ́ máa sọ pé nọ́ọ̀tì làwọn ti wá kọ́ máa pa àwọn ọmọ yẹn. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí ẹ̀gbọ́n mi ti parí. Gbogbo àwọn tó ń jà yìí, àwọn ọmọ Chad ni, àwọn ọmọ Sudan ni. Bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé aláwọn ọmọ àlè náà láàrin wa ń bí ni. Wọ́n ní tí kú ilé ò bá pa ni, tòde ò lè mọbi tí èèyàn wà. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo àwọn bandits yìí pátápátá, mo rántí ọdún yẹn tí mo wà ní service, lọ́dún yẹn lọ́hùn tí mo wà ní service, ní sójà tí mo máa ń gbé mu ọtí. Lájọ́ ń sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ yẹn pé gbogbo àwọn Boko Haram yìí wọn tó nǹkan kan táwọn bá fẹ́ pa wọ́n lọ́la àwọn máa pa wọ́n, but àwọn ọ̀gá àwọn ibi tán ti ń lówó nìyẹn. Ṣẹ́rí ó ṣe Sudan kò ṣe Sudan tí a bá rí gọ́ọ̀mẹ̀ntì gidi, ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni pé láti ìgbà tá a ti gba independence ní 1960 títí dé òní yìí o kò sí kankan nu wọn tó lè ṣe nǹkan kan. Kò sí, gbogbo wọn ti jọ wà ní òkùnkùn, wọn ti jọ múlẹ̀. Kò sí àsìkò election lẹ máa rí i pé gbogbo wọn lejú mọ́ra wọn tán lejú. Tí election bá parí nìsín sẹ́ni tó wọlé ti wọlé, everything ti settle, wọ́n mọ party tán ti ń pàdé. Wọ́n mọ hòtẹ́ẹ̀lì tí wọ́n máa ń gbé ìyàwó ara wọn lọ tán ti jọ lọ máa ń ṣayé tán ti ń parí ọ̀rọ̀ Nàìjíríà. Ṣùgbọ́n àwa táwa jẹ́ citizen, kí ni solution tó wà lọ́wọ́ wa? Fa àwọn bàbá yìí. Nǹkan tó dẹ̀ wá fọ́nì ni pé bí Nàìjíríà ṣe wá burú tó yìí, list yẹn tí a wọlé ní 2030 ó ti wà. Ìjà la kàn ń jà, a kàn ń pariwo ni. Tọ́básanjọ́ ò bá wọlé, ta ló tún fẹ́ wọlé? Ìgbà tó wọlé àkọ́kọ́ ṣó wọlé ni. Ṣé bóòrù náà declare winner? Kò wọlé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ìdìbò fún. Èkó kò wọlé, Àbújá kò wọlé, kí wá ló tún kù? Òru. Mi gbọ́ rí pé wọ́n declare winner lóru rí Nàìjíríà. Regime time ẹ̀ yìí ni wọ́n declare winner lóru. Kí wá la wá ń bára wa fà? Ohun ti gbà táwa gan fúnra ara wa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó sọ̀rọ̀ ní first ní tán yé sọ̀rọ̀. Ká kúrò ní level pé à ń bára wa sọ̀rọ̀ social media, à ń bára wa jà ní social media, à ń jà ní ìjà social media ò ràn nǹkan tó wà nílẹ̀ yìí. Ìgbà tó dípò dé Ìbàdàn tó dé Ọ̀yọ́, gbogbo wa ṣẹ̀ṣẹ̀ wá ràn. Legun wa ṣẹ̀ṣẹ̀ wá ràn. Ìgbà tó sì wà ń Kwara ara wa sì ń balẹ̀ díẹ̀díẹ̀. Ara wa sì ń balẹ̀. Ìgbà tó wá di pé wá dé gògó ibi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé alóbì nìbàdàn, a ní ẹ̀gbọ́n, alábùúrò, fámìlì wa wà. Ìgbà yẹn legun wa ṣẹ̀ṣẹ̀ wá ràn. Ọbásanjọ́ Tinubu ò gbọ́dọ̀ wọlé, Tinubu tí ò bá wọlé ta ló tún fẹ́ wọlé?
ta ni mí torí ẹ̀ pé ṣé bí gbogbo wọn náà ti ń ṣèjọba láti 1960 tá à ń rí yìí ọdún à ń fọdún kan yìn kan ni gbogbo wọn ẹ kójọba tẹ́ ẹ lè sọ pé yes láti 1960 o ìjọba eléyìí o ó dáa gbogbo wa ṣe kò sí so Tinubu wọlé o kò wọlé o kò àbá protest dọ́là àyẹn tí a wọlé gbogbo ìjà tá à ń já nísìnyí tó bá di time election 10,000 envelope ti wà tí wọ́n pín. Mr. Ipke Mr. Femi Omotusa Femlight ṣé Femlight wà ń bẹ̀ Mr. Femi. Alright sir mo ti ọmọ. à ń gbọ́ yín sà. ṣé à ń gbọ́ mi sà. à ń gbọ́ yín. Yes sir. Network yẹn ó. a ti ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín. ẹ sọ̀rọ̀ a ti fún time o. network wọn dà. Mr. Ọba Dr. Smile à ń gbọ́ yín. Ọba Ọ̀mútù ṣọ́ba ò sí bẹ́ẹ̀ ni. Network ọba náà ọba ò sí bí. Mr. Ọláolúwa. network wọn dà bóyá wọn wà lórí kọ́ lẹ́pẹ́ pẹ̀lú mi. Mr. Ọláolúwa. Bọ́lá ti rí sísá. Mr. Ọláolúwa náà kì í ṣe Mr. Ọláolúwa. Ẹ káàsán. Ẹ káàsán sà. Ẹ wo lẹ ṣe wá gbogbo kí gbogbo ilé o. Ìjayà ẹ má bínú ẹ̀gbọ́n ẹ máa ní sùúrù díẹ̀ ká lè gbọ́ra wa yé gbogbo àwọn oníkíní ìkálára. Á dà fún gbogbo wa o. Ṣẹ́rí tábàtẹ̀ ní ká máa sọ̀rọ̀ láti ní dọ̀la. Ò lè tó kọ̀ọ̀kan wish pé kí ni solution. That's best option sí ní solution. Ṣẹ́rí rí nǹkan tí mo kọ̀ rí bẹ́ẹ̀ ni pé àwa tá a jẹ́ ọ̀dọ́ this time around. Ọ̀lẹ ni gbogbo wa ẹnu la níbi tajakara. Ọ̀lẹ ni wa a dẹ̀ máa ń gbàbọ̀dè. Sọ̀rọ̀ sí a máa ń gbàbọ̀dè. Ní last year or last 2 years ìgbà tó fẹ́ sún àrìn àwọn commissioner Èkìtì Ògùn la fi sún àrìn wọn sí Èkìtì ẹni tó bá já mi lọ́kọ́ lọ wò ọmọ I'm from Èkìtì Ògùn la fi sún àrìn wọn sí Èkìtì pẹ̀ládà Ògùn la fi sún àrìn wọn síbẹ̀ Ògùn ni. Ṣẹ́rí nǹkan tó fẹ́ kẹ́ mọ̀ ni wípé ṣẹ́rí nǹkan tó fi pa wá ní àwọn ìgbésẹ̀ mi yóò pọ̀ nǹkan tó fi pa wá ni pé ọkọ̀ gbé religious wájú wa kan tó wá máa gbàgbára wa kó lọ wa kan tó wá unleash lé wa lórí unleash ọ̀pá tó wá dé ọwọ́ ibi tí ogun òwò nílẹ̀ Yorùbá tó gún ọbẹ̀ ń sìn ó wá ká wa lára ṣẹ́rí nǹkan tó fẹ́ ká mọ̀ ni wípé everybody ẹ lọ dira máa jagun kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ lọ wádìí ẹ̀ Ifá ti sọ tipẹ́tipẹ́ òkè tá a ṣe ní last 2 years ló sọ òkè iye iná Ifá ọkùnrin iye iná o òye sì everybody ẹ lọ dira nǹkan tí mo mọ̀ ni a máa jagun ẹni tó bá ní Tinubu ò ní wọlé ó ṣe dáadáa kò ṣe dáadáa this time around we have seen the writing on the wall. Igbo is against us, other tribe is against us, and they are not only against us, they are only after our land. Gbogbo àwọn security tẹ̀lé gbogbo àwọn tó kó wọlé yẹn wọ́n kọ́ wọn láti Chad wọ́n kọ́ wọn láti Libya wọ́n kọ́ wọn láti Sudan. Àwọn òṣèlú yẹn ló kó wọn wọlé wọn ọ̀dẹ̀ ìgbàgbọ́ tó wà lọ́wọ́ ìbọn tó kó fún wọn gbàgbà lọ́wọ́ wọn. Àwọn bíbí ọ̀nà rẹ̀ pé bí ẹ̀sìn wà nǹkan tó ń ṣe yìí wọ́n dẹ̀ wọnú gbó lọ. There's one man rẹ́pẹ́ ní Dr. Malafi ngbà yẹn ó ti sọ ngbà yẹn ní lockdown pé àwọn pípì ti wọnú Èkìtì wọ́n ti wọnú gbogbo inú ibẹ̀ lọ́n ti ń tẹ̀ wọ́n ti mọ gbogbo máàpù tó wà ní Èkìtì nínú gbogbo wa lọ́wọ́ òyìn sì lọ́sẹ̀ wọn lè ṣe ó pé táàmì yóò pọ̀ but whatever it is nǹkan mọ̀kàn máa sọ fún gbogbo wa ni pé ká lọ múra ńlẹ̀ we are going to fight this battle a ní láti dédé gọ́ọ̀mọ̀ ìyókè Ìgbòho ń sọ pé kọ́jọ́ kò wọnú gbó wọn gbà even this man tó wà ní Ọ̀yọ́ yìí ó ní ẹbọ lẹ́rù that governor ó náà ìwọ lọ́rù àwọn èèyàn wà lọ́gbọ́mọ̀ṣọ́ wí láti Ìgbòho gan tó lè fèsì inú gbẹ mo mọ èèyàn kan lọ́gbọ́mọ̀ṣọ́ tó lè dàgbò ó lè dàgbò nígbà lè kó wọn jáde kò sẹ́wé wọ́n ṣe bá lè sọ̀rọ̀ mọ́ ni wọ́n lè báwé sọ̀rọ̀ mọ́ sí ni wọ́n máa sùn àtọmọ́ o àtẹ́ni tó kó bọ̀ náà gbogbo máa sùn papọ̀ ó wà náà kò kó àkódànù bọ̀ kí ló dé tí gómìnà ní òun ò fẹ́ kẹ́ anybody dá sí àfi tóun bá take option nígbà wo ṣé wọ́n nípa ọwọ́ adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì ṣé wọ́n kọ́ àwọn ti gba àwọn túùsì yẹn padà ti àbúrò ìyàwó àbúrò ẹ̀ bọ̀ àwọn ọmọ sì wà núgbó láti jọ wọn jẹ́ káwọn fúnra wọn ká ṣiṣẹ́ lọ́ra wa ọlọ́run àìpù gbogbo wa. ẹ ṣe make Nigeria sir ẹ Ọ̀mútù sir make Nigeria à ń gbọ́ yín sir. ṣe rí gbogbo kàkà ẹ tí everybody ń sọ bíbá ẹ and it's going to be a big problem fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ̀rọ̀ yẹn bíbá ẹ because
tí ẹ bá torí pé ẹ ń torí ẹ̀yà fẹ́ yan olórí sí orí ipò ó máa fún ẹ̀yin gangan tẹ́ ẹ wà ń bẹ̀ ní problem. Tinubu tẹ̀ ń dìfẹ́ǹdì ẹ máa bá Tinubu tẹ̀ ẹ bá Tinubu tẹ̀ ń dìfẹ́ǹdì yìí tẹ́sán pọ̀ yẹn ń pariwo Yorùbá ẹ jọ̀ọ́ nínú yìí tẹ́ wà ń bẹ̀ ta ló mọ ilé àti ìran Tinubu ní Nàìjíríà ta ló mọ classmate Bọ́lá Tinubu Nàìjíríà ta ló mọ bàbá ta ló mọ ìyá Nàìjíríà tó ti dọ́mọ Yorùbá ṣó yé yín ṣó ìyá wo yìí kí ló kó bọ́ mi sọ̀rọ̀ àbọ̀lọ́fẹ́ bàtẹ́ ojú ṣé mo lè ló kó bọ́ mi ṣàmà yín. wá tẹ̀ wọ́n máa ṣe báyìí náà wá tẹ̀ máa ṣe báyìí. ṣé malé bàbá ẹ malé ìyá ẹ you sit down here and just talking pé ẹ jòkó sí ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ẹ jòkó sí ìlú òyìnbó ẹ enjoy ayé àwọn èèyàn bàjẹ́ Nàìjíríà lọ people are dying every day wọ́n kidnap ṣé ọmọ tí tó bá jẹ́ pé ọmọ tí wà nùgbó tọ̀pẹ̀lẹ́ wọn tán gbé látọjọ́ yìí how you gonna feel kí ni Tinubu sọ kí ni ìyàwó ẹ sọ látìgbà tó ti wọ́n ló ti jẹ ṣé àbí amọ̀ lẹ̀wọ̀n ilé ìṣá kí ni sọ látìgbà tó ti débẹ̀ yín èyàn dé orí ilẹ̀ ó dé as a president of a country ó wọ ayé àwọn èèyàn mọ́lẹ̀ ó mú ayé àwọn èèyàn ó bà ayé àwọn èèyàn jẹ́ ní Nàìjíríà but ẹ̀yin lè jòkó sí western country ẹ lè jòkó sí ìlú òyìnbó bàbá Eldon ẹ listen ẹ lè jòkó sí ìlú òyìnbó láti máa sọ ìfẹ́tò Emole Buhari. Make Nigeria gbọ́yẹ a máa restart time yìí ọ ti interject. Now, èyàn jòkó sí Nàìjíríà ọ̀dà president Nàìjíríà ní May 29, 2023 lọ́dà president. The price of the petrol in our country increased by almost 600%, from 169 to 1,400. A price of a gas táwọn èèyàn fi ń dáná Nàìjíríà from 168 to 2,400 naira today. Education increased from almost 700%, from 30,000 naira to 400 plus in Nigeria. We have over 40 million out of school children in Nigeria today. People are dying. Business are collapsed because of this man. He doesn't care. Our loan from 74 trillion to over 200 trillion. Over 200 trillion. Without no proof. And we sit down in the Western country and defend this rubbish in Nigeria. The minimum wages in Nigeria are a bag of rice, man. But the Western country, the Western country don't bear owó ọjọ́ méjì, iṣẹ́ ọjọ́ méjì ní Western country ó lè fi jẹ tán lóṣù ní. Owó iṣẹ́ ọjọ́ méjì ẹ ní Western country tí wọ́n gbé ṣó lè fi jẹ tán lóṣù ní. Ó lè fi jẹ tán lóṣù náà. What are we talking about? People are dead in that country in hospital. Should be Western world, ni. Hello, control. George Daka. Abraham Solomon that time wọ́n padà. Ẹ 40 minutes again. Ẹ tún máa bá 3 minutes again. Ẹ 40 minutes again. You sit down there. Over 200 million Nigerian youth, they are living, Nigerians today, they are living below the poverty in that country. Ebi ń pa wọ́n. Àwọn èèyàn ro oúnjẹ jẹ. The man bring the police to the pump àwọn èèyàn wà tọ́mọ ẹ̀wọ̀n kí àwọn àtìyàwó ẹ̀wọ̀n kí ẹ̀. Kí là ń sọ? Ẹni kò wọlé torí pé ó jẹ́ ọmọ Yorùbá. Ṣé ọmọ Yorùbá ní ọjà tó ti lọ ra ráìsì tiẹ̀ lọ́tọ̀ ni? Ṣé ọmọ Yorùbá ní ilé epo tó ti lọ ra ilé epo tiẹ̀ lọ́tọ̀ ni? Ṣé ọmọ Yorùbá security ọmọ Yorùbá yàtọ̀ sílẹ̀ tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni? Ẹ sọ̀rọ̀ tán, mi máa dá yín lóhùn. Western world tẹ́ ń sọ yẹn, owó sára. Ẹjọ́ fún Anita láti lè reply message padà. Fún bàbá yẹn 3 minutes again. Fún bàbá yẹn 3 minutes again. 2 minutes again. Ṣé níbi tí ẹ ti ń ra ojú ọ̀rọ̀ tẹ́ bá ti ń tàjẹ́ sí wọn kọ́ ọmọ 4 minutes again. Ẹ 4 minutes wọn kọ́ ló kó pé. Everybody pátá ilẹ̀ ló 3 minutes tó ti ń jó pé. Ó wá kú bàbá yẹn sí báyìí sí ẹ̀ ń tàjẹ́ sí wọn. Why? Irọ́ à ń bá wọn sọ̀rọ̀ náà ni kò ń ṣe jà á ṣàbù wọn. Ẹ má bá wọn sọ yìí ti ara àwọn ọmọ báyìí sọ̀rọ̀ graduate. Adẹ̀jọ̀kọ́ síbẹ̀ yẹn agbèrò wọ́n ní bàtà yẹn adúkoko kàtẹ́ bá kàwé èyí tẹ́ kàwé dáwádẹni tó ń tọrọ jẹ tẹ́ ń ṣàlẹ̀ jẹ lórí kí lórúkọ ẹ̀ nínú ìdọ̀tí àwọn ọmọ agbèrò wádẹni tó ń gun tó ń pín mọ́tò láàrin lórí yín Nàìjíríà
Wọ́n dẹ̀ tó ná bundle of money. Society pressure wà lórí everybody in Nigeria. Ẹ son everybody that criminal. Àwọn ọ̀dọ́ òrìṣẹ́ ṣe gbogbo ló ti dọmọ ìyá ló ti da kidnappers in Nigeria. And we sit down here. And this man talk about president. How many jobs ló ti create in the last 2 years, 3 years tó ti wà ńbẹ̀? The report show that Tinubu ti shut down almost 80 million business ló ti shut down Nigeria now. When you get to this power. Ibo lẹ́yìn tí máa ń gbọ́ data yín. Go there because you don't learn. Tinubu is ọjọ́ tí Tinubu wọlé, Tinubu lọ sí olókọ́kọ́ fi epo Nigeria lọ yáwó Nigeria money the cash for crude. That was August 17, 2023. $3.33 billion from Nafrex Bank. I know that to go on the condition every day we are going to give you 90-something thousand barrels of crude oil every day before we pay off the loan. I give you the date. Go and check it. Abi, everyone go wá dàrú. Ẹ̀yin wá jókòó sí lóyìnbó ọ̀pọ̀lọpọ̀ jókòó sí lóyìnbó wá sọ pé the government should continue. Which continue? Continue lobo. And the president in Nigeria is going to do better than Bola Ahmed Tinubu because Bola Ahmed Tinubu is a weary. But go property Lagos State, not to stand down so property now. The Nigerian you all she cost out from Lagos to Calabar, 34 kilometers not to lot of joy. Otiyabo so to Yalori. And who is the chairman of that company? To she con Ateki. Sheyi Omo Tinubu 10 lane let's talk about she fun wa 4 lane let's say. What is the benefit of that road? Everybody want that just say everybody that just follow Sade on social media because you want to defend Tinubu because Tinubu is Yoruba man. Hey, they talk about everybody let Tinubu ni guy ko ni classmate. Tinubu la àdúgbò. Tinubu le bi ko la ko si relative for today pé àmì laboro Tinubu. E de pare pé ko mo Yoruba ni. Ko mo continue. Ó ga o. Okay, ẹ ṣeun sá ọjà pé bàbá yẹn ti lo ọtí láàmú. Buhari ṣe títì láti north lọ sí Niger tá benefit anything lára ẹ̀. Bàbá ń bọ̀ lẹ́yìn wà ń gbà yẹn tá ẹ̀ pariwo. Tinubu náà ti ń ṣe náà sìn Tinubu náà ti ń ṣe sínú Nàìjíríà ni o. Buhari ṣe road láti north lọ sí Niger. Mi rí táìmù fún wọn sàlẹ̀ yẹn kí ni ó súnmọ́ sàlẹ̀ yẹn mi rí tẹ̀. Oya ẹ táìmù tó ní humanity. Ẹ jẹ́ kí máa yí ẹ jẹ́ kí ọmọ ìyá yìí ti ṣe fún Nàìjíríà fún yóò gbé wá sọ́dọ̀ yín. Ẹ tún complain. Ìjayà ó lè dúró sí lóyìnbó kó máa dìbẹ́ Tinubu Nàìjíríà náà. Ẹ kọ́ sọ̀rọ̀ náà bàbá yìí. Hello. Ẹ fọ́ 3 minutes again. Reality ni mo ń sọ o. Ṣẹ́rí ẹ fọ́ 3 minutes again. Ẹ fọ́ 3 minutes ẹ kíjà yà sọ̀rọ̀. Ẹ jẹ́ kó sọ sáà ní humanity ẹ ṣe sùúrù. Nǹkan tí màá yí nǹkan ok. Humanity ẹjọ́ táìmù Ìjayà la fẹ́ gbé sórí Ìjayà ẹ sọ̀rọ̀ sà. Thank you baba mi for giving me a chance to talk. Buhari ṣe títì láti north lọ sí Niger ó tún kó so many vehicles fún wọn tá benefit Nàìjíríà ààrẹ ọmọ Yorùbá àrí Fúlàní tó pariwo. Tinubu ṣe tiẹ̀ sí Nàìjíríà fún yín kó tẹ̀ fi kówó jẹ bọ́tà bá benefit ẹ̀ ó dé kó. Tinubu ń try láti empower Yorùbá kò sí ìran Fúlàní tó máa fún irú ẹkùn lágbára láéláé Àmọ̀tẹ́kùn gan wọ́n bá wa fà á nígbà táwọn dá Sharia police sílẹ̀ ní north tí wọ́n tún dá security outlet sílẹ̀ ní north tọ́wọ́ gbọ́ ọmọ Yorùbá sí tó bá dorí tiwa wá ní Fúlàní gbọ́dọ̀ wà ń bẹ̀ double standard. Àwọn dẹ̀ ní hidden agenda àwa kàn ń live freely lọ́lánú kan. Tẹ́fà bá padà sọ́dọ̀ Fúlàní ọmọ Islamai Nàìjíríà o ọmọ àwọ gbogbo ilé òṣàyín kò ní sí jọ́ǹtì tẹ́tí máa mú tí o obìnrin yìí yóò ní wọ ṣòkòtò mọ́. Àwọn intruder tó wá táà mọ́bí tó ti wá àwọn ẹlẹ́wà fẹ́ rú agbẹ̀yìn. Ẹ̀dẹ̀ rí bàbá tó lè jà fún wa àní Yorùbá mi tó lè láti tọ́tọ́ ti dáná ta ló lè takù àwọn Fúlàní yìí.
ta ló lè ṣe nǹkan tí bàbá yìí ṣe fún wa lọ́wọ́? And that structure must dismantle. I keep saying it. Gbogbo wàhálà ta ní structure táwọn Fúlàní fi ń rú wa ló fà á. Ṣé wọ́n jẹ́ káwọn èèyàn kàwé ní north? Ṣé tó bá gbé ṣẹ̀dá ìlú iṣẹ́ máa kàwé mọ́ ní south? Àwọn olóhùn produce poverty population. Kì í ṣe north ni. Ṣé ẹni kan ṣe pẹ̀lú Tinubu? Ṣé bí o ti ń pa wá kí tí Tinubu tó dé? Ṣé gbà táwọn enjoy subsidies? Why tó ṣe pọ̀ sọ pé kí Tinubu ṣe tiẹ̀ tó kó tó yọ? Because ọmọ kó máa kọ́ ṣe gbò wàhálà yìí sí lọ́rùn. These people are manipulators. They know what they are doing. Okay, ńgbà tó sọ pé gbogbo Fúlàní tó wà l'Áfíríkà kó máa bọ̀ Nàìjíríà. Ta ló sọ̀rọ̀? Yorùbá wo ló sọ̀rọ̀ bó ni bàbá yìí wá ń gbà yẹn? Nígbà tí Bàlá ní spokesman àwọn gbà yẹn, Governor Bauchi. Kò sí táìmù lórí Ìjayà o. Ta ló sọ̀rọ̀ nínú yín? Ẹ̀yin ò ṣe wá jókòó pé why tí àwọn ọba wa ò lè sọ̀rọ̀? Why táwọn political leader wa tó ń ṣe bí dìdìrìn ojú wọn ṣẹ̀ṣẹ̀ ńlá ń sìn? Because kẹ́ tó jókòó sórí síìtì kan kọ́kọ́ sanwó ẹ lọ pé ó méjì fún Sokoto tó bá sáyìn ní Sokoto ẹ̀ lè débẹ̀. Ẹ ṣeun sá bàbá Ìjayà táìmù yẹn ti pé sá.